sallallahu alayhi wa alihi wa sallam. So yí jápẹ̀ẹ́rẹ́ àwọn ọ̀nà táwọn Yẹhudi tó fi gbìyànjú àti gbẹ̀mí ànábì Muhammad sallallahu alaihi wasallam. Alábì tó fẹ́ gba àárín àforífojì ilé méjì kan nínú Madina láwọn bí agboolé kan. Àwọn Yẹhudi kan tó lọ sápá sókè wọ́n fẹ́ yí òkúta báyìí pé kí orí bọ́ ànábì balẹ̀ ibi fẹ́ gbà kọjá yìí. Ọlọ́fi wá àyè hàn ànábì lọ gba ìbomi sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. So àwọn èèyàn burúkú làwọn Yẹhudi àwọn Yahud kò ṣe èèyàn dáadáa. So Ọlọ́run ọba ti ní ìrọ́dà fìtínà wọn pé òun mọ àlákà wọn ní òfin dàfánàbà Muhammad sallallahu alaihi wasallam. Náà fi di pọ́blẹ́mù fún aráyé gbogbo ní níbi táwọn sọ̀rọ̀ yìí nítorí tó mọ́ wàhálà tó tún ṣẹlẹ̀ lónìí àwọn Yahudi náà. Di gbogbo wàhálà tó ń lọ láyé pé àwọn mùsùlùmí ń ja ogun ṣẹlẹ̀ láyé yìí tẹ bá wà bọ̀ àwọn Yahudi lọ bà ń bẹ̀. Bọ́lọ̀ ṣe ṣe wọ́n nìyẹn al-maghdubi alayhi ìbínú Ọlọ́run bá ń bẹ lórí wọn ìbínú yẹn sì ń lé wọn káàkiri ni ó lé wọn kiri gbogbo ibi tó bá dé ìbínú yẹn ní wọn bá wọn kiri ọlọ Russia wọn ní ẹkú ọmọ ọlọ Britain wọn ní ẹkú ọmọ Adolf Hitler ó fẹ́ pa wọn tán látara ìgbẹ́rù gbọ́n tó bẹ lára wọn. Tí ẹ̀rùn bí méjì bá wọ àdúgbò wà gbogbo aláwọ̀ èyí ti wọlé torí eré kí kó gba gbogbo ilé yín ni yóò mọ̀ sá yóò fẹ́ alé yín tí ó lè gbogbo yín gbòǹbí tí ó wà fáwọn èyí bí ẹgbẹ́ rẹ̀ tó kù tí ó wà import wà wá tí ó wà gba gbogbo ìlú ẹ̀rùn mọ̀ sá ó ń ṣẹ̀dá tó dáa. So àṣírí bọ́lọ̀ ń ṣe dá wọn lọ́lọ́run sọ fún wa ní wípé wà mọ́ yóò rí láhù fìtínátàhù fàlá tamlika lahu minallahi shay'an. Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀ ló ṣe wọ́n lẹ́dà burúkú bá wọn kágbàrá burúkú kò ní wọlé ní tí wọ́n mọ̀ jìyà rẹ̀ látàyé ń bí tó bá dàrí kìyàmà náà wọ́n ti wá jìyà rẹ̀ babaláyà wọ́n wà jẹ́ kìyàmà. Torí pé àwọn Yẹhudi ayé ìṣẹ́mi ayé fẹ́ ń gbé ìṣẹ́mi ayé tí ò dá ọ̀lọ́ ìṣẹ́mi burúkú ni tó bá ní wọn gbẹ́rẹ̀ ìgbà àwọn ìyàwó làwọn ilé ìlú wọ́n ò sí rí gẹ́lẹ́dà tó bá wọn ọkùnrin wọn àwọn tó gbọ́dá bá ìsìn àwọn tó wà ní ibi tó bá wọn fi ń kẹ́kọ̀ọ́ wọ́n wá ṣe wọn bí orí irun dada bí méjì kan wà wọ́n lẹ́wọ̀n náà yóò kí àwọn ilé ìyàtọ̀ lọ wọ́n làwọn ilé ìṣẹ́lẹ̀ ìrísí wọn tó dá lẹ́yìn bọ̀pá ọ̀tọ́ lọ sọ pé mọ̀gbẹ̀gbẹ̀ aléhìn ni wọ́n lọ ìbó ṣe rí nìyẹn kọ́lọ̀mọ́ bínú sí wa kọ́lọ̀mọ́ bínú sáwọn èèyàn ká ẹ̀ sì mọ́ rí orípa ìbínú ẹ̀mọ̀ ìlara wọn tọ́bá làwọn olókùn mú ti májíkì jù àwọn Yẹhudi kékeré ní tàwọn ará India ọlọ́ọ̀hì lọ́dọ̀ làkó ṣàánú olùwàmọ́ eré láàrùn fitnatahu fala tamlika lahu minallahi shay'an ulaika alladhina lam yuridillahu an yutahhira qulubahum. Ó làwọn yẹn làwọn tó lùwẹ̀ ẹgbẹ́dá ògbèrè kó fọkàn wọn mọ́ Olúwa fẹ́ sí ọkàn wọn ní èérí ni kò ní mọ́ láíláí kò ní mọ́ nínú kófùrù kò ní mọ́ kúrò níbi kófùrù. Olúwàlà àrọ́dàhù làkánà tọ́bí Ọlọ́run ọba kó mọ́kù níbi kúfùrù ni kò bá rí bẹ́ẹ̀ fún wọn. Ẹ bá rí mùsùlùmí ẹ sì máa rí àpẹẹrẹ ìmọ́lẹ̀ lára mùsùlùmí. Kódà kí mùsùlùmí mọ́ ìwé lọ́wọ́ ẹ máa fọ́ good looking person. Ẹ bá rí àkójọpọ̀ àwọn mùsùlùmí báyìí àkójọpọ̀ àwọn tí ṣe mùsùlùmí ẹ ti máa rí ẹ máa rí mọ́lẹ̀ lára àwọn tó jẹ́ mùsùlùmí ẹ máa rí bùrù lára àwọn mùsùlùmí. Ìbọ́lọ́wọ́ bá fi fọ́ọ̀ka àwọn mùsùlùmí ó fọ́ ọmọ kò níbi ẹbọ ó fọ́ ọmọ kò ní kúfù. Àlùmọ́ra ọba kọ́ lára àlùmọ́ra wọn àṣẹ́kùbọ̀ ẹbọ lára àwọn mùsùlùmí ṣùgbọ́n ní àárín àwùjọ mùsùlùmí bẹ́ẹ̀lì bá Ọlọ́run bá sàánú wọn. Wọ́n láàrin àwọn Yẹhudi kúfù òun náà fi ń tayín. Ó ní ilá ìkànnì ìdìnnà lam yuridillahu an yutahhira qulubahum. Àwọn wọ̀nyí àwọn làwọn tó kò ní Ọlọ́run ọba kó fọkàn wọn mọ́ ẹni làwọn fi gbóní ya kíìzì
Olúwa ní àwọn Yẹhudi tá ń sọ yìí lahum fi dunya khizy tí wọ́n ní ìtìjú láyé tá a wà yìí, ìtìjú ó mọ lé wọn kiri láyé tá a wà yìí ni lọ́dún máa parí pé àwọn aráyé wọ́n hate àwọn Jews pé the bulk of the people of the world they are anti-Semites pé ò like àwọn Yẹhudi àwọn aráyé ò lè like wọn torí pé wàkíwà pọ̀ lọ́wọ́ wọn gbogbo ìbàjẹ́ tó ń lọ ráyè tẹ́ bá tu ẹ bá wọn níbẹ̀ tí kàbíbẹ̀ bá jáde tó ń da gbogbo láàmú bí atẹ́tẹ́ ní òkìníkà tẹ́ bá tu ẹ̀rọ rẹ̀ yìí nílẹ̀ gbogbo àwọn tẹ́tẹ́ bàbá jẹ̀bú ni làwọn mẹ́mẹ́mú yẹn gbogbo àwọn nǹkan burúkú àwọn Yẹhudi ni tí sìgá burúkú tó bá tètè jáde báyìí ẹ̀rọ àwọn Yẹhudi ń bẹ̀ kámọ̀ àwọn sọ pornography ọwọ́ burúkú náà lórí pornography yìí ká yí àwọn èèyàn bá lè bàjẹ́ wọ́n gbà yìí pé àwọn nìkan làwọn ọmọ oníjọba ọlọ́run ọba gbogbo àwọn èèyàn tó kù iná ni wọ́n wọ̀ kò sínú àjọkàn lè rí kí ẹnìkan gómìnà rọ́wọ́ ẹ̀wọ̀ náà lọ káwọn sá ti wà àlùjánnà irú àlùjánnà mo sì ní. ó ní làwọn òfin gbóná ya kiz kọ́ ọ́nìdúnmí bìlìfàbíhà wà lè jíìzìà ó ní ẹ̀bẹ̀rẹ̀ àwọn ọmọ tún wọn láti gbogbo ìjọba tí ń gbé ní bọ́ sí ń ṣe é tó náà àfi ni wọ́n ń tú ní sá ọkùnrin tó ṣe Epstein ní kẹjọ fún Epstein pásìlọ́tù tẹ́bá tútútú Yẹhudi ni tẹ́lọ aláǹdì kan tẹ́lọ sí ẹ̀rọ ń bẹ̀ gbogbo irú ayé ìjọba pátá ìbẹ̀rẹ̀ fi ń parí ẹ̀ ọlọ́wọ́ àwọn àìsàn tó wà tó jẹ́ wípé àwọn pharmaceutical companies wọ́n ti discover cure fún pé àìsàn yìí ògùn ìrẹ́lẹ̀ ìdí cancer wọ́n sì lọ sílẹ̀ ẹ̀bẹ̀ gbé jáde so that tàbá gbé jáde kíláàmù ìgbé kíláàmù ọ̀tà àwọn ìgbà burúkú ọlọ́pàá ayé ẹgbẹ́ lẹ́yìn rẹ̀ nǹkan àṣírí ọ̀pá àgbà tú tó láwọn fi dúnyá kíz tí wọ́n ní zulù ìyẹpẹrẹ bìlìfàbíhà ìyẹpẹrẹ tí ó mọ tinú kásìrí wọ́n máa tú wà ní jíríà àwọn mùsùlùmí sì mọ gàba lé wọn lórí èyí pé wọ́n mọ̀ sọ jíríà fáwọn mùsùlùmí ni tó bá dàbẹ̀ nínú òun sọ lásìkò yọ padà bọ̀ wá sán èrè báwọn ò ní sọ jíríà ni wọ́n ń sá wọ́n padà sán àṣẹ ọlọ́run ọba ní ولهم في الآخرة عذاب عظيم ولهم في الآخرة عذاب عظيم tó wá dijọ́ gbẹ̀ndà kìyàmà tí àwọn Yẹhudi yẹn ní ìyà tó le olùwàpè ìyà wọn ní azabun azim tó fẹ́ rí àwọn ìyà wọn kèfèrí ní azabun alim nítorí àwọn Yẹhudi ní azabun azim ìyà tó kàmàmà ìyà tó kàǹkà ní tiwọn torí pé ìbàjẹ́ tí wọ́n ń ṣe lórílẹ̀ kìí ṣe kékeré onísàmà òun ní kẹrìbì náà سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وأن سماعون للكذب ولتقول يا يهودي لا أن سماعون للكذب olùtẹ́tí sírọ́ ni wọ́n irọ́ lọ́mọ wá káàkiri ayé akaluna lis-suht àwọn ìwọ̀ nǹkan ìwọ̀ làwọn máa ń jẹ inú àwọn tí wọ́n gbọ́lá fún kọjẹ́ kiri ìbá kó mọ́ lọ láwùjọ ayé tó fi ń lọ jù àwọn Yẹhudi ni àwọn náà institutionalize ẹ̀ àwọn aráyé ò mọ̀ tó ń jẹ́ ìbá tẹ́lẹ̀ àwọn Yẹhudi àwọn alápolongo rẹ̀
wọ́n ráyé àwọn ni ẹ̀yàwó lọ́wọ́ wọn ẹ̀yà sílẹ̀ méjì wọ́n ní tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ tó bá fẹ́ dá padà fún mi yóò di sílẹ̀ mẹ́rin tó bá wá dá padà lọ́sẹ̀ tó ń bọ̀ tọ́bọ̀sẹ̀ tó tẹ̀lé yóò di sílẹ̀ mẹ́fà ọ̀sẹ̀ tó tẹ̀lé sílẹ̀ mẹ́jọ títí gbogbo banking system ayé yàtọ̀ sí Islamic banking system àwọn ìyàwó dúró dálẹ̀ ló dá ọ̀rọ̀ interest àwọn náà dálẹ̀ nígbà táwa ní secondary school orí káràkà The Merchant of Venice William Shakespeare tí bá ti ń sọ̀rọ̀ àwọn ìyàwó oníwọ̀n tí èrè yẹn torí pé William Shakespeare ó fi expose ìṣesí àwọn Yahudi ní Venice. Merchant of Venice yẹn Yahudi kan ni tó jẹ́ pé wọ́n yáwó èèyàn lówó lọ́mọ gbowó ìlú. Ó wá yá ẹnìkan lówó ó wá bá dé wípé kìí ṣe pé wọ́n gan-an ni wọ́n gbà padà ó ní pound of flesh ló náà gbà pé òun gé ẹran ara rẹ̀ òun gbà dípò owó tó bá yá. Ó wá jíjọ́ tó yẹn fẹ́ gba ìwọ̀n àárọ̀ ó kọ́ ní wàá dá padà pound of flesh ló fẹ́ gbà. Ọ̀rọ̀ dé court ọ̀rọ̀ fàáfàá ó sáyà ní ọ̀rẹ́ bá ń gbé ẹran ara rẹ̀ ní gbogbo yẹn gba lọ́yà tó dá wọ́n fi rí Yahudi yàn wò ṣùgbọ́n William Shakespeare ṣàfihàn nínú tó kọ ẹ pé èèyàn burúkú làwọn Yahudi ó súnmọ́ wọ́n ti kó ilẹ̀ wọ́n ti kókó ilẹ̀ wọ́n ní ó ní antisemitism nínú pé ó tú àṣírí àwọn Yahudi èèyàn burúkú ni wọ́n akaluna lis-suht bí ẹ̀ máa ń jẹ rìbá wọ́n gbé wéèlì number one àwọn Yahudi wọ́n ò sì láàánú kò sáàánú kankan lójú wọn níbi pé à ń gbé wéèlì lọ́dọ̀ ẹni tó bá jẹ wọ́n lówó tó bá di wípé nìyẹn lọ ta lé rẹ̀ yóò tún rà yóò tún fi gbà ara lé rẹ̀ sábà fi sanwó mi ọlọ́wọ́ gbà. Ìbáwọn Nàìjíríà bí wọn gbọ̀tí ẹ̀mí láti síbi ìgbà tó máa ń gbalẹ̀ nílẹ̀ ní Palestine wọ́n kàn káwọn èèyàn kan wá láti Russia láti kíní kan àwọn èèyàn bí Russia ó kàn wá ní pé àwọn ti gbalẹ̀ yóò wọ́n ò ṣe kékeré wọ́n kàn láwọn tibẹ́tibẹ́ wọ́n sì gbà náà nìyẹn gọ́ọ̀mẹ̀ntì ó sì gbọ́ pé sídà fẹ́ pé ẹ gbọ́dọ̀ sọ pé àwọn kọ́nà ilẹ̀ ìgbẹ́ni gbogbo ìtọ́ system àwọn àrùn táwọn ní ìṣèjọba nìyẹn wọ́n sì gbalẹ̀ lọ́bẹ̀ẹ́ aláwọn ní grand plan gbogbo kọ́lá gbogbo mọ́kà ti Nàìjíríà pé làwọn ó gbà gbogbo ta Israel gbé mọ́kà àti Mẹ̀dínà pé àwọn gbà mọ́kà ó gbà Mẹ̀dínà aláwọn ní fún wọn ṣe ìtorí pé Kùránì sọ pé kò ní dá fún kò sì ní dá fún wọn bí Kùránì sọ kò ní rí sí inṣàlá kọ́lá kó ṣàánú wa onísàmà òun náà ní kẹ́gbèdè wọn a máa tẹ́tí sí rọ́ akalẹ́ ní sọ́ọ̀tì wọ́n a sì mọ́ jẹ́rìbá ó lọ ní àkàlù rẹ̀ lè sọ́t alàmọ̀bálàgà àkàlù wọ́n a mọ́ jẹ́rìbá gan wọ́n ní fa ìjá òkà fáhàkún bainahum olúwa ní ìwọ̀ Muhammad tọ́bá wá bọ́ ọgbẹ́kọ̀ sí dájọ́ kankan láàrin wọn ó lọ ní fáhàkún bainahum ó lè sì dájọ́ yẹn láàrin wọn àwọn arìnrìn tó bá sì wọ́ kó ní ká máa lọ wọ́n ní ara tẹ̀kí máa sọ ṣùgbọ́n tẹ̀kí yẹn pé tó bá wù ọ́ olè ní ká máa lọ àrọ̀ tó wá wájú ó padà pààrẹ́ tó bá gbé ìdájọ́ wá ṣèdájọ́ yẹn láàrin wọn ló padà dúró ó ní wáyé tó rí dànù wọn falẹ̀ àdúró kàṣe á tó bá sọ pé ká máa lọ kó ṣèdájọ́ láàrin wọn wọn ò ní fìlera kankan kàn ọ́ wọ́n ni wà ní àkáǹtà fàkùn báyìí ẹ̀hún dúró kírísítọ̀ wọ́n tó bá ṣe ìdájọ́ láàrin wọn ṣe ìdájọ́ láàrin wọn pẹ̀lú déédé inna Allaha yuhibbul muqsitin torí bí wà wá ọba tó nífẹ̀ẹ́ àwọn onídéédé ni nínú àyà yìí
Olúwa wa jalla subhana ó fún Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fún lágbára àti sẹ̀sá kóhun sí ìdájọ́ láàrin àwọn Yẹhudi bí tó bá gbẹ́jọ́ wá bá ní Madina tó bá sì wú ó lè rí ká máa bá ti wọn lọ. Olúwa rẹ̀ sọ pé tó bá ní ká máa kẹjọ́ wọn lọ wọn ò ní fa abú kankan wọn ò ní fi kà á. Ìdájọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn. Wọ́n ní wa kayfa yuhakkimunaka na'am. وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين. وكيف يحكمونك في جلد wọ́n fi máa sọ pé wọ́n ní kó o sì dájọ́ láàrin wọn wá indahumu Tawrah síbí àtàwọ́rá ń bẹ lọ́dọ̀ wọn allati ja'ahum biha Musa tí àrábì Musa wá mú bá wọn fiha hukmullah àtàwọ́rá yẹn ìdájọ́ ọlọ́wọ́ bá ló ń bẹ níbẹ̀ ìdájọ́ bí ar-rajul pé ọkùnrin obìnrin tó bá ti láya tó ti lọ́kọ nílé tó bá ṣe zìnà kálẹ̀ kó pa wá. Ó ń bẹ nínú òfin wọn kí ló dé tí wọn ò fẹ́ fi lòfin wọn yẹn tó yẹ pé ìwọ ni wọ́n wá gbẹ́jọ́ wọn lórí pé àwọn méjì bára wọn ṣe zìnà ó ní wọ́n wá ìwọ náà wá gbẹ́jọ́ bá ṣé èsè yí pé èròǹgbà wọn ni pé wọ́n ń wá ìdẹ̀kùn lọ́dọ̀ rẹ káwọn máa pariwo pé ìwọ ló fáwọn onídẹ̀kùn yẹn pé àwọn fẹ́ lo àtàwọ̀rá o ṣùgbọ́n náà bí tó ṣẹ̀ṣẹ̀ dé àlọ́bí ọlọ́run náà ní orílẹ̀ wípé ilé ìwé ayò ní kayfa yuhakkimunaka wa indahumu Tawrah kí ló dé wọ́n fi ń gbé gbàgbé wá sọ́dọ̀ rẹ tí àtàwọ̀rá sì ń bẹ lọ́dọ̀ wọn fiha hukmullah tí ìdájọ́ ọlọ́run bá sì ń bẹ níbẹ̀ ó ní thumma yatawallawna min ba'di dhalika. Bàbá wa sọ fún wọn pé ẹ lo àtàwọ̀rá yẹn ẹ lo ìdájọ́ ar-rajmu yẹn wọ́n wà yẹ́yìn padà wa ma ulaika bimu'minin. Olúwa ní àwọn Yẹhudi yẹn sẹ́ wọn yìí ṣolùgbàgbọ́ wọn ò gba Ọlọ́run ọba gbọ́ torí pé kó gba Ọlọ́run ọba gbọ́ ni wọ́n ti gbà wọ́n Muhammadu gbọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n sì gbà yí pé ìdájọ́ tó ń bẹ nínú ìwé àwọn yẹn òun ló yẹ kó o lò lé wọn lórí wọn ò ní máa wá bẹjọ́ ìdájọ́ mi ìwà wọn sọ́dọ̀ rẹ náà. إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. ولو إنا أنزلنا التوراة فيها هدى ونور. ولو أولا التوراة كالي التوراة بالألف واللام التوراة gangan tó lè wá sọ̀kalẹ̀ fún Ànábì Musa original التوراة àwàlà sọ̀kalẹ̀ fún Musa fiha hudan wa nur ìmọ̀nà ń bẹ níbẹ̀ ìmọ̀lẹ̀ ń bẹ nínú التوراتù tó jẹ́ original ta sọ̀kalẹ̀ fún Ànábì Musa wọ́n ni yahkumu biha an-nabiyyun àtàwọ̀rọ̀tù oríjìnà yẹ àwọn ànábì nínú àwọn Bani Israel náà fi ń ṣe ìdájọ́ lórí ara wọn jíìlú bádà jíìlú níran síran
alladina aslamu àwọn ànábì Ọlọ́run Ọba àwọn ànábì dáadáa tí wọ́n gbà fọ́lọ́ alladina aslamu inqadu lillah wa kullu anbiya muslimun bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì táwọn sọ mùsùlùmí ni wọ́n kò sáàbí kankan tó jẹ́ kèfèrí sọ́lọ́wọ́ Ọba ṣùgbọ́n àwọn ànábì tó wá lẹ́yìn ànábì Mùsá mùsùlùmí ni wọ́n tó fi dé orí ànábì Ìsá alayhi salatu wassalam ànábì Ìsá gan lu at-Tawrah kọ́lọ̀n tó sọ al-Injili kalẹ̀ fún inú wà láti wá pa ìdájọ́ inú at-Tawratu wọ́n wá láti wá parẹ́ ó ní wọ́n rọ bá ní orí lẹ́bí hadu àwọn ànábì yẹn wọ́n lo àwọn ìdájọ́ yẹn fún àwọn Yẹ̀húdí tó ń bẹ lábẹ́ wọn ọ̀nà ọ̀rọ̀ gbà ní yóò bẹ́ẹ̀ náà ní àwọn tó jẹ́ àfà dáadáa lára àwọn Yẹ̀húdí àwọn náà lo ìdájọ́ at-Tawrata yẹn fún àìmọye ọdún wal ahbaru àti àwọn tó jẹ́ onímọ̀ wọ́n ní ar-rabbaniyun al-ulama wal ahbaru al-fuqaha bọ́kọ̀dẹ̀ jẹ́ pé àti al-ulama àti al-fuqaha túnmọ̀ rẹ̀ ó wọ̀nú ara wọn ṣùgbọ́n àwọn afọ́ àmọ́ ń pè pé tọ́mọ́ní lágbájá rọ̀bání ni ìmọ̀nà wípé àfáà ni onímọ̀ ni nínú àwọn Yẹ̀húdí tọ́bá sì ní Hébérù ni wọ́n sọ pé ẹni tó mọ fíkìú ni nínú àwọn Yẹ̀húdí gbogbo wọn ni wọ́n fi ìdájọ́ at-Tawratu ni wọ́n fi rinlẹ̀ ni wọ́n sì lò nínú ìsẹ̀mí ayé wọn káwọn àwọn kùndárù àwọn karambani ẹ̀dà káwọn tó wá dé lẹ́yìn tọ́dá gbogbo ẹ̀rù ọdún lọ sí fèdè min kitabillah látara èyí tí wọ́n ti dè mọ́lẹ̀ tí wọ́n rí dè mọ́lẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba inú tírà Ọlọ́run Ọba tí ṣàtàrọ́ta nígbà yẹn gbogbo wọn ni wọ́n lò ọlọ́wọ́ kánù alayhi shuhada àwọn ànábì àwọn rabbaniyun àwọn ahbaru gbogbo wọn náà jẹ́rìí lórí at-Tawrah